Welcome to the class. Ways of nusronpia. Amegbeto we akpao, parts of the human body. Ta, da, ngo, nku, nkuyi, àdàbà, àdàbà fún, glà, glànu, alọ́go, tó, ŋọtí, ŋọtído, àdú, nùyí, ade, vè, kọ̀, àbọ́ta, àkọ́ta, no, àbọ̀klúgui, àbọ́, dọ̀mẹ̀, podome, podo, àgbọ̀gbọ́, àlì, àkílító, àsí, alọ́nu, àsíbídẹ, àtá, àtágba, afọ̀, klo, akpaligbe,
sóbó, àfọ̀hùtì, àfọ̀kọ́ẹ, àfọ̀, àfọ̀bídẹ, Do not forget to subscribe, like, and share. Thank you for watching. Make a date next time.